Africa Content TV. London, America. Lásìkò tèmi èèyàn kò ní Ọlọ́run ọba ló yọ̀dá ògùn wá dúró sí i. Ẹ máa bá mi dúpẹ́ fún jù. Ẹ máa bá mi dúpẹ́ fún jù. Number 1. Ẹ bá mi dúpẹ́ fún ẹsẹ̀lẹ́sì wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Number 2. Ẹ bá mi dúpẹ́ fún gómìnà wa Babájídé Sanwo-Olu. Number 3. Ẹ bá mi kí gómìnà wa Ondo. Aiyedatiwa. Ó di number 4. Number 5. Gómìnà wa Ekiti State. Ẹ bá wa dúpẹ́ fún Oyèbánjí. Number 6, sorry, Abẹ́òkúta gómìnà. Pátápátá lórí Ṣèyí Tinubu. Ó ṣe èèyàn ní ọlọ́wọ́ bá wa dúró tí gbogbo wọn. Lẹ́yìn yẹn gbogbo state chairman mẹ́rẹ̀ẹ̀rin yàrá ni o. Chairman Èkó ẹ bá wa dúpẹ́ fún gbogbo wọn náà.